lẹ́ṣin ara, ọ̀rọ̀ lẹ́ṣin òwe, bọ́rọ̀ bá sọnù, òwe la fi wá. Ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò wa ètò yín òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Òwe táwọn máa gbéyẹ̀wò lénìí ni ọ̀sán já, ọ̀run dọ̀pá. Ọ̀sán já, ọ̀run dọ̀pá. Kí ni ọ̀sán? Kí ni ọ̀run? Àti wípé kí ni ọ̀pá? Bóyá ẹ lè ti máa wò pé báwo la ṣe ń lo òwe yìí. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ wá nǹkan fìdílé nígbà táwọn máa yànnàná òwe yìí. Ẹ ṣé, ẹ máa bá wa ká lọ. Òwe lẹ́ṣin ara, ọ̀rọ̀ lẹ́ṣin òwe, bọ́rọ̀ bá sọnù, òwe la fi wá. Ọfà lè jẹ́ ohun èlò ìjà fáwọn ológun láti jagun. Ó tún lè jẹ́ ohun èlò fáwọn ọlọ́dẹ láti dẹ̀gbẹ́. Ṣùgbọ́n ká tó lè pe ọfà ní ọfà, a nílò ọ̀pá igi tẹ́ẹ́rẹ́ gígùn kan tí à ń pè ní ọrùn ní ilẹ̀ Yorùbá. A nílò okùn èyí tí Yorùbá ń pè ní ọ̀sán. A sì nílò ọ̀pá igi tẹ́ẹ́rẹ́ kúkúrú tí a ti gbẹ́ ẹnu rẹ̀, eléyìí tí Yorùbá ń pè ní ọfà. Báyìí ni a ṣe ń ṣe ọfà nílẹ̀ Yorùbá. A ó ní ọ̀pá igi tẹ́ẹ́rẹ́ gígùn kan èyí tí a mọ̀ sí ọrùn. A ó ní okùn èyí tí a mọ̀ sí ọ̀sán. Ọ̀sán yìí ni a ó so mọ́ etí ọ̀pá yìí. A ó wá fà á. Tó bá ti wá ká dáadáa tó le dọindọin tẹ́ wa lọ́rùn, a ó wá so okùn yìí mọ́ igun kejì ọ̀pá yìí. Láti jẹ́ ọlọ́fà tamátàsé, ó ní kíkọ́ ó sì ní mímọ̀. Ọwọ́ méjèèjì ni a nílò láti ta fàṣà o. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, a ó fi ọwọ́ kan di ọ̀pá igi tẹ́ẹ́rẹ́ kúkúrú tí a ti gbẹ́ ẹnu rẹ̀. A ó fi ìdí ọ̀pá yìí ti ọ̀sán tí a ti so mọ́ ara ọrùn. A ó wá fi ọwọ́ ìkejì di orí ọ̀pá kúkúrú yìí mú mọ́ ọrùn ní àárín. Lẹ́yìn èyí, a ó wá fi ojú ṣe ìwọ̀n ibi tí a fẹ́ ta ọfà sí. Tí a bá ti rí àrídájú pé ìdúró wa dáa, a ó wá fi ọwọ́ fa ọ̀pá kúkúrú yìí mọ́ ọ̀sán sí ẹ̀yìn díẹ̀ kí a tó fi sílẹ̀. Tí a bá mọ̀ ọ́ fà, ọ̀pá yìí yóò darí sí ibi tí a rán ọ lọ. A ò bá ti máa lu ọfà yìí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ó ṣeé ṣe kí ọ̀sán yìí já ní ọjọ́ kan. Eléyìí tí ó túmọ̀ sí wípé ọ̀pá igi tí ó ti wà ní kíká fún ọ̀pọ̀lọpọ̀ ọdún yóò padà di ọ̀pá. Á sì padà sí bí ó ti wà tẹ́lẹ̀. Irú ìṣẹ̀lẹ̀ báyìí ló máa ń bí òwe yìí pé ọ̀sán já, ọ̀run dọ̀pá. Òwe ọ̀sán já, ọ̀run dọ̀pá yìí a máa fi ń kábàámọ̀ nǹkan tá ti ní tẹ́lẹ̀ tá a wà ní mọ́, tàbí ẹni tá ti mọ̀ tẹ́lẹ̀ tí ò wá sí mọ́. Fún lílo òwe yìí, ẹ tẹ́tí sí gbólóhùn láàrin ìwọ̀fà àti ọba ìlú ayédùn. Kábíyèsí, 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 ogun mà ti wọ̀lú o, ogun ti wọ̀lú o. Kágà, ogun bíi ibo o, ta ń tó bẹ́ẹ̀, ta lolúwa rẹ̀. Ọ̀sán mà wá já o, ọ̀run dọ̀pá. Àìlera balógun yìí máa ń kóyà jẹ wá nílùú ayédùn o. Nígbà tí balógun sì ń jẹ́ balógun, ta nílùú náà? Ńbo ló ti wá? Àwọn tani àti tani níwájú tani? Ó mà ṣe o, ó mà ṣe o. Ọ̀sán já, ọ̀run dọ̀pá. Mo lérò pé a ti kọ́ òwe tuntun míì sí lénìí. A ò ní rí jù báyìí lọ lórí ètò òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Ó dàbọ̀ fúngbà kan náà. Hi guys, for more indigenous content like this, kindly like, share and subscribe to my YouTube channel, and don't forget to put on the notification button so you can be the first to know when my new video drops. Thanks and see you in the next video.